ẹ wo girl tẹ́ ń wò yìí, àwọn Boko Haram ti jí gbé láti over 14 years ago, over around 14 years ago náà ti jí gbé. Leah Sharibu lórúkọ ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, gbogbo ẹ tó rí fídíò yìí ẹ share lẹ́sẹ̀kẹsẹ̀, torí story tẹ́ fẹ́ gbọ́ yìí story tó ṣe ní láàánú lọ́pọ̀lọpọ̀ ni. Gbogbo ojú tó wo fídíò tó sì share ẹ̀, ọmọ yín ò ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé o, àwọn ajínigbé ò sì ní yálé yín tọmọtọmọ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Ẹ share fídíò yìí kí gbogbo ayé gbọ́ ohun tó ṣẹlẹ̀ nínú fídíò yìí. Ṣé ọmọ tẹ́ ń wò yìí? Leah Sharibu lórúkọ ẹ̀. Leah Sharibu lórúkọ ẹ̀. Àwọn Boko Haram sì ti jí gbé láti over 14 years ago náà ti jí gbé. Ìgbà tó dẹ̀ jí gbé onìkan kọ́ náà jí gbé, wọ́n lọ bọ́ọ̀sì school wọn ni, gẹ́gẹ́ bó ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta kí wọ́n lọ wọn káwọn ọmọ ọlọ́mọ ní school ní around bíi 2014 àbí nǹkan lọ sẹ́yìn bẹ́yẹn, wọ́n ti lọ jí wọn kó ní school. Wọ́n dẹ̀ jí girls over 110 girls náà jí kó school tán ti kó gbogbo wọn ní Yobe State náà ti jí ọmọ tẹ́ ń wò ìkó. Ìgbà tán wá kó wọn dé inú ibi tán lọ ń kó wọn pamọ́ sí láti lọ máa béèrè oríṣiríṣi nǹkan tó fẹ́ gbà láti release wọn. Mo rò bí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ń ṣe fún gbogbo àwọn girls tán jí kó time yẹn lọ, wọ́n á bi ọmọ Leah yìí léèrè wípé ẹ̀sìn wo ni wọ́n ń ṣe làwọn àbádẹ́ ṣe. Ó wá ní Christian làwọn. Wọ́n ṣe wá gbọ́ pé Christian làwọn, wọ́n wá ní pé okay, kó tó di pé àwọn ò fi lẹ̀ tàbí táwọn ò fẹ́ nìkan kan lẹ́nu wọn, gbogbo àwọn tó bá jẹ́ Christian wọn, àwọn ò kọ́kọ́ sọ wọ́n di mùsùlùmí fúnra lára àwọn nù bẹ̀ náà káwọn tó gba ohun táwọn bá fẹ́ gbà àbí ohunkóhun láti ṣe láti fi wọ́n lẹ̀. Gbogbo àwọn yòókù náà dẹ̀ gbà, wọ́n agree pẹ̀lú àwọn ọ̀daràn yẹn, wọ́n ń change wọn sí Muslim. Lẹ́yìn ìgbà yẹn wọ́n take process nǹkan tó bá fẹ́ gbà láti fi wọ́n lẹ̀, wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀. Wọ́n wá ní wọ́n á fi gbogbo àwọn ẹlẹgbẹ́ over 110 girls tán kó ń gbà yẹn, wọ́n náà fi gbogbo wọn lẹ̀ tán pátápátá láti ìgbà yẹn títí dàkókò yìí. Òun nìkan náà wá filẹ̀ láti over 14 years ago náà ti filẹ̀ títí di èní bá ṣe ń sọ̀rọ̀. Bí bá ṣe ń sọ̀rọ̀ ó sì wà lọ́dọ̀ wọn o, wọn ti filẹ̀ náà o. Kí ni ìwà jẹ́ kán filẹ̀ ni pé òun lòun ò ní di Muslim, wípé Christian lòun, Christian ni wọ́n bí òun sí, Christian dẹ̀ lòun wá máa ṣe, torí náà òun ò ní di Muslim. Wọn wá filẹ̀ láti gbà yẹn. Kí wá náà wá ṣe fún ni pé ìkan lára àwọn ọ̀daràn yìí ó wá lòun ó fẹ́, ó wá fẹ́ nínú ibi tó máa ń kó wọn pamọ́ sí náà. Ó fẹ́, ó bímọ fún un lọ́dọ̀ wọn lọ́hùn bẹ́ẹ̀ náà. Okay, ìgbà tó bímọ àkọ́kọ́ fún un, wọ́n sì jọ wà ń bẹ̀ náà, wọ́n jọ fà, yóò di Christian kò di Christian títí àwọn òbí ẹ̀ gbìyànjú, wọ́n ti sa gbogbo agbára, wọn rí ìgbà náà. Mo rò bí n tó fẹ́ tó bímọ fún yẹn ṣáà tún ní èdè àìyedè pẹ̀lú ẹ̀, ó fi ilé olóhùn fẹ́ mọ́, wọ́n jọ wà ń bẹ̀ náà lọ́dọ̀ wọn ní ọ̀dọ̀ àwọn ajínigbé náà lójú wa o, ìyẹn àwọn Boko Haram gbà yẹn lọ. Ìkan lára àwọn ISWAP, àwọn kan tó tún pè ní ISWAP lára àwọn yẹn, àwọn ISWAP yẹn, ìkan lára leader àwọn náà, òun náà tún hé mú, òun náà tún lòun ti fẹ́, ó tún fẹ́ lọ́dọ̀ wọn náà bẹ́ẹ̀ náà, ó tún bímọ fún yòó náà, ó jẹ́ àwọn oríṣi méjì. Síbẹ̀ náà wọ́n filẹ̀, wọ́n sì wà lẹ́nu yóò di Muslim yóò di Christian, àwọn ní filẹ̀ kankan tó fi bímọ fún ẹnì kejì bẹ́ẹ̀. Ó jẹ́ àwọn méjì lára wọn tó fẹ́, tó fún lóyún, tó sì bímọ fún. Gbogbo ojú tó ń wo fídíò yìí ẹ share rẹ̀ o, gbogbo ọwọ́ tó sì share fídíò yìí pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run, ọmọ yóò ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé o, kò sì ní bọ́ sàhámọ́ ayé pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Àwọn ajínigbé ò sì ní mọ́lé wa, wọn ní yálé wa láyé. Ìmí inú àwọn ajínigbé yìí lẹ́yìn ìgbà tó tún bímọ fẹ́nì kejì ni o, ìyẹn náà tún ṣe rádaràdà, wọ́n tún gbàsíra wọ́n tún filẹ̀. Lára wọn náà tó tún jẹ́ lẹ́ẹ̀kẹta, ìmí tó hé mú, ó tún lòun náà tó ti gbé yàwó ńbẹ̀ náà, òun náà tó fẹ́. Ṣẹ̀pọ̀n jẹ́ pele mẹ́ta, ìyẹn náà tó fún lóyún, ó tún bí ọmọ fún un. Ó jẹ́ àwọn mẹ́ta tán ti fún lóyún tó ti bímọ fún bẹ́ẹ̀, ọjọ́ mẹ́ta. Lẹ́nu pé wọ́n sì ń bá fà pé yóò di Christian yóò di Muslim, pé tí ò bá sì ṣe bẹ́ẹ̀ àwọn ò ní filẹ̀. Ẹnu ẹ̀ náà sì wà ń bẹ̀ náà lọ́dọ̀ wọn bẹ̀ náà wọ́n filẹ̀ o. Ó ti bí ọmọ fún ọmọ mẹ́ta. Ẹ jẹ́ share fídíò yìí. Mo fẹ́ kí gbogbo ayé gbọ́ àwọn nǹkan burúkú, ohun aburú táwọn ọ̀daràn yìí ti ṣe lórílẹ̀‐èdè. Àwọn nǹkan burúkú kàyéfì tí ò yẹ kéèyàn máa gbọ́ tán ti ṣe lórílẹ̀‐èdè, káwọn ayé náà tún gbọ́ kán tún rè. Ṣùgbọ́n tí wa láàmú fi gbọ́ kò ní ya ọ̀dọ̀ wa pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Ìkẹta náà tún fún lóyún, ó tún bí ọmọ fún bẹ́ẹ̀ náà, ẹlẹ́ẹ̀kẹta. Nígbà tó wá bí ọmọ fẹ́ lẹ́ẹ̀kẹta, ìròyìn kan àwọn òbí ọmọ yẹn náà lára. A ní gbọ́ ìròyìn ìbànújẹ́ lórí ọmọ, a ní gbọ́ ìròyìn ìbànújẹ́ lórí ara wa náà. Wọ́n ti gbìyànjú, wọ́n ti sa gbogbo agbára, wọ́n ti ṣe gbogbo pa, wọ́n ti ṣe gbogbo tó lè ṣe. Àwọn ọ̀daràn yẹn ò fi lẹ̀ dúró pé kò di Christian kò di Muslim náà, dandan kó ṣáà di Christian náà. Ìgbà tẹ́lẹ̀ kẹta yẹn wá bí ọmọ tó wá lóyún tó náà wá bí ọmọ fún. Lọ́wọ́lọ́wọ́ bá ṣe wá ń sọ̀rọ̀ yìí o, bóyá èèyàn náà ti wá fi ilẹ̀ o, bóyá míì tó ti hé mu o, ṣùgbọ́n ìròyìn tó ti tẹ̀ wá lọ́wọ́ ní ìta àṣírí bọ́ tá àṣírí káàbí tá àṣírí kàdé lásọdé yìí. Leah
Ṣàbírù lọmọ tẹ́ ń wò yẹn, Leah òun lẹ̀ ń wò yìí, tí wọ́n ti gbé lọ àyìn àwọn ajínigbé sí àkàtà wọn nísìn láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sọ́dún mẹ́rìnlá ní around 14 years, about 14 years láti jí ọmọ tẹ́ ń wò yìí gbé. Àwọn 110 náà dẹ̀ jí gbé lẹ́ẹ̀kan náà níjọ́ kan náà níjọ́ tó kó wọn nínú school wọn ní Yobe State. Ó nìkan ló dẹ̀kù lákàtà wọn di èní bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ìgbà tán jí ọmọ Leah yìí gbé ńgbà yẹn, ọmọ ọdún 12 ló wà, 12 years náà jí gbé. Pọ̀ mọ́ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti gbé lọ́sọ̀ tó wà ní over 26 years. Ọmọ wa ò ní sọnù, ọmọ wa ò ní rin ìrìn àjò àrèmábọ̀, àwa náà ò ní sọnù àdárámáyé tọmọtọmọ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣe àfídíò, ẹ jẹ́ gbogbo ayé tún rìn táwọn ọ̀daràn yìí ṣe, ẹ jẹ́ ká gbọ́ lára aburú tó ti ṣe. Ọlọ́run sì ní yóò kàn wá, gbogbo ẹni tó sì ti kàn Ọlọ́run ó jọ yóò bá wa rọ̀ wọ́n nínú, yóò bá wa tù wọ́n nínú, yóò bá wa dá ire wọn tó ti lọ, yóò bá wa dá padà. Gbogbo àwọn tó sì kó sákàtà tó sì wà lákàtà wọn ajínigbé yẹn títí di èní, Ọlọ́run ó bá wa dá wọn padà wálé ní ayọ̀ àtàlàáfíà. Ẹsẹ̀ wọn tán fi rìn débi tán kú wọn lọ náà tún fi padà wálé láyọ̀ àtàlàáfíà.